Káṣá máa dúpẹ́, káṣá máa dúpẹ́, káṣá máa dúpẹ́, káṣá máa dúpẹ́ lọ́wọ́ Aláwù ọba tó láyé. Káṣá máa dúpẹ́ lọ́wọ́ Yárábì ọba tó lọ́pẹ́. Káṣá máa dúpẹ́ Fọlákẹ́mi ọmọ Adélakùn àṣeyí ṣàmọ́dún. Mariam ọlọ́jọ́ ìbí wàá ṣọ̀pọ̀ ọdún. Wàá fọwọ́ pọ́wú wàá fẹ́rìgì jóbi àṣeyí ṣàmọ́dún. Kò ní báwọn kánjú kú wàá ṣọ̀pọ̀ ọdún. Iwájú iwájú ló máa lọ àṣeyí ṣàmọ́dún. Ò ní padà sẹ́yìn lọ́la Yárábì wàá ṣọ̀pọ̀ ọdún. Alámọ̀kẹ́ mo tún dé o, èmi lọ́mọ amúrù mẹ́fà yábọ̀ gbẹ̀dọ̀ ẹ̀tàgbèrí gègé èjì mú kùkù rodò èyí nílá erírìn edébòrò dẹ̀ṣẹ̀ mo tún dé. Alihamdulilayi fóníṣẹ́ ńlá o. Mariam Fọlákẹ́mi ọmọ Adélakùn òní ọjọ́ ìkọkànlélọ́gbọ̀n oṣù keje ọdún ìní ṣàyájọ́ ọjọ́ tó délé ayé. Ọjọ́ ayọ̀ yín ló ní jẹ́ o. Káṣá máa dúpẹ́ kò ní dọjọ́ ìbànújẹ́ fún ọ lórúkọ Ọlọ́run ọba. Wọn ò mọ̀ dáṣẹ́ ara mi jẹ́ rárá o. Mariam Fọlákẹ́mi ọmọ Adélakùn mọ́ ń gbọ́. Àjànàkú iná bẹ̀ mí lọ́wẹ̀ ó ní Alámọ̀kẹ́. Òní yìí ní ṣàyájọ́ ọjọ́ ìbí ẹni yìí ẹni ẹ̀yẹ. Olùdarí iléeṣẹ́ Apix Concept síbẹ̀ ní United Kingdom ó ní báǹkì yìí kórìíra owó. Mariam Fọlákẹ́mi ọmọ Adélakùn mọ́ gbọ́ bí mo ti ń wí o. Ilé ńlọba wà kówódé, ẹ̀yìnkùlé ńlọba wà kọ́wọ́ ọ̀dẹ̀, yàrá ńlọba wà kọ́wọ́ kankan lé. Torí ire ni mo fi ń pèrè rẹ, Àjànàkú lọ́rọ́ mi ń wá bí. Mo fẹ́ ṣe ìwé rẹ o. Ọmọ Adélakùn olùdarí iléeṣẹ́ Apix Concept ti ń bẹ ní United Kingdom níbi tí wọ́n ti ń ránṣọ, tí wọ́n ti ń taṣọ, tí wọ́n ti ń kọ́ àwọn ènìyàn bí a ti ń ránṣọ. Wọ́n sì tún kọ́ àwọn ènìyàn bí a ti ń ṣe beats lóríṣiríṣi. Wọ́n tún máa ń bá ní ṣe gbọ̀ngàn ayẹyẹ lọ́ṣọ̀ọ́ èyí tí a mọ̀ sí event decoration bẹ̀bí nílé iṣẹ́ tiwọn ni. Wọ́n á tún máa bá ní ṣe oúnjẹ ìnáwó. Mo ní mo fẹ́ ṣe wéré 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 wéré. Fọlákẹ́mi mo fẹ́ rẹ̀lẹ́ àwọn bàbá rẹ̀. Agboolé mẹ́kùn láàyè lọ́jà ọba nìbàdàn níṣẹ́lé bàbá tó bí ọlọ́mọ. Ọmọ òjì lórúkọ bẹ́bẹ́, ọmọ ọ̀bẹ́rìnrì lóòkù, ọmọ òṣùpálẹ̀ àníkò ògún. Ọwọ́ bàbá ẹni bá tó kó lọ tún ṣe. Súnbọ̀ ọkọ sàrà, ọmọ ọláyà mẹ́fà lóòjọ́ mẹ́bí ni wọ́n pò kílé àwọn bàbá rẹ̀. Ọmọ ọlágé ìlú mọ́ lóòkú ọdún o. Ọmọ Ìbàdàn mẹ́sì ìyọgọ́ nílé Olúyọ̀lé. Ìbàdàn ọmọ àjòròsù, ọmọ àfi ìkara ń fọ́rí mu. Ọmọ ọ̀rọ̀ apata mọ́fìdà tí pọ́ta sílẹ̀ kíjà ó tó dé. Ẹni dàbẹ̀ kó mọ́jà àgùnmọ́ títún léwọ̀ ogun. Ìbàdàn ọmọ amúra ìjà bí ẹni sì mọ́ tẹ́lẹ̀. Mariam Fọlákẹ́mi ọmọ Adélakùn mọ́ ní ọmọ ògbọ́ bí mo ti ń wí o. Ẹni tí gbogbo ènìyàn mọ̀ sí Káṣá máa dúpẹ́ bó fi gègé lọ́rọ̀ ẹnu mi. Mo ní ọmọ ògbọ́ bí mo ti ń kó kí ilé àwọn bàbá rẹ̀. Ìlú tó yìí kò ní gbólé o. Ìlú tóbi torú èyí wọ́n ò ní gbé dédé ọba. Àwa ló nílùú Ìjẹ̀ṣà, Aláké ló nílùú Ẹ̀gbá, Irúwọ́ Gìrìwá ló gbilẹ̀ nìbàdàn sẹ́yìn. Ìbàdàn ìlú ológun, ìlú Ògúnmọ́lá, ìlú Àjàyí, ìlú Ìbíkúnlé. Ìbàdàn ló mọ̀ ọmọ Láyìípo, Láyìípo sì ni bàbá Àbàdàn. Àgbàlá Ògúnmọ́lá jókòó bàbá lòmíì lọ. Àgbàlá Ògúnmọ́lá ti tó kòkó ó sáré. Ṣọ̀bọ́yọ̀ òkè, ọmọ àríkẹ́yàn gbọ́ngàn. Òjò lárọ́ mi wẹ̀ nílẹ̀ Arólú. Arólú owó Ṣọ̀bọ́yọ̀ òkè, ọmọ Ìkẹ́mi òjò tọ̀yà kan mọ́ ṣe gbé mi fọ́yà. Ìkẹ́mi òjò tòṣà kan mọ́ ṣe gbé mi fọ́ṣà láwẹ̀. Ìkẹ́mi wá ní kí àmúṣe ìyọmọ ní kẹ́ ẹyin gẹ́dẹ́. Wọ́n ní mo tún tẹ̀kọ̀ létí o.
iléeṣẹ́ Apinks Concept ti bẹ̀ ní United Kingdom. Mo kọjá lọ sílé ìyá rẹ̀ torí àkìyí nílé bàbá ká mọ́mọ́ nílé ìyá onínú ayé ń bí. Èrúwà níṣẹ́lẹ̀ ìyá tó bí ọlọ́mọ. Ọmọ Èrúwà òjò òkú. Ọmọ agbẹdúdú orí òkèlè. Ọmọ àkùkọ gàgàrà tí ń kọ nílùú Èrúwà. Bébí àgbẹ̀ ní dájọ́ wọn. Àgbẹ̀ ní dájọ́ olókun. Olókun a sì mọ dájọ́ lọ́sà. Ọmọ agúnyán lẹ́bẹ́ lẹ́bẹ́ lẹ́bẹ́. Ọmọ àròkà lẹ́bẹ́ lẹ́bẹ́ lẹ́bẹ́. Ọmọ Ọbaṣẹ́kù bébí ni wọ́n pò kí ilé ìyá rẹ̀. Ọbaṣẹ́kù òdòdó bàbá ẹ̀wù. Ọmọ erin lákàtàbú. Ọmọ òtẹ̀tẹ̀ làtọ́ òtẹ̀tẹ̀ lọ́tọ́ kọ́ lọ́lọ́mọ bá a bínú. Wọ́n lọ́lọ́ bá wa bínú. Kí ló fẹ́ fọ ọkọ mi ṣe? Ọmọ ọkọ mi ará Èrúwà. Ọmọ pa mí pẹ̀lẹ́bẹ̀ kí n kúrò gbọ́dọ̀. Ọmọ bó kẹ́mi wọ́n dọ́kọ̀ ẹgbẹ̀je. Àfàìkẹ́mi wọ́n dọ́kọ̀ ẹgbẹ̀fà. Àti kíkí àtà ìkẹ́ńkọ́ owó dọ́kọ̀ ẹgbẹ̀rìndínlógún. Ọmọ gbọ́gẹ̀lẹ̀ àṣà wọ́n gbọ́gẹ̀lẹ̀ àṣà. Ọmọ dọ́kọ̀ níbi owó gbé so. Ọmọ òkè àdòrò gbẹ̀mí wọ́n rò kélélé. Ọmọ nígbà àpòrò. Ọmọ àdúróbọ̀. Ọmọ àbẹ̀rẹ̀bọ̀. Ọmọ àbọ̀ fọ́hùn. Bébí ni wọ́n pò kí ilé ìyá àti rẹ̀ gangan. Ọmọ onígbòdògí tó ṣeré níta ìyá rẹ̀ bíríbírí. Èrúwà òjò òkú. Ọmọ agbẹ́rẹ̀lẹ̀ lọ́rẹ̀ ẹ̀ dáró. Alùkọ́rẹ̀lẹ̀ lọ́rẹ̀ ẹ̀ kò sùn. Lẹ́kẹ́lẹ́kẹ́ gbà àràdá. Wọ́rẹ̀lẹ̀ lọ́rẹ̀ ẹ̀ kẹ́ẹ̀fún. Olóòkú ọdún o. Mariam Fọlákẹ́mi ọmọ Adélakùn tí gbogbo ènìyàn mọ̀ sí Káṣá máa dúpẹ́. Olùdarí iléeṣẹ́ Apinks Concept ti bẹ̀ ní United Kingdom níbi tí wọ́n ti ń rán aṣọ, tí wọ́n ti ń taṣọ, tí wọ́n ti ń kọ́ àwọn ènìyàn bí wọ́n ti ń ránṣọ. Wọ́n sì máa kọ́ àwọn ènìyàn bí wọ́n ti ń ṣe beats lóríṣiríṣi. Wọ́n máa bá ní ṣe gbọ̀ngàn ayẹyẹ lọ́ṣọ̀ọ́. Event decorator tó yáyì bèbè ni wọ́n jẹ́. Wọ́n máa bá ní ṣoúnjẹ ìnáwó lọ́nà tó wuyì lọ́nà àrà ọ̀tọ̀. Mo lóòkú ọdún, àṣeyí ṣàmọ́dún, àṣàmọ́dún ṣọ̀pọ̀lọpọ̀ láṣẹ sátìrà lókè. Ọmọ nìró ń gbé sọnù bí ó ṣe bí ọmọ. Ó sì ní rí kò ní mọ́.